السلام عليكم ورحمة الله وبركاته. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa ọba àlékè ọba tí ó jẹ́ olóòtú gbogbo àwọn èèyàn tó dá. ìjẹ́ èèyàn ní ìjálìjẹ̀nú ni òun lolóòtú ẹnì kọ̀ọ̀kan wa ó sì lágbára lórí wa. nípa bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí lónìí ní ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, torí àsìkò bẹ̀rù Ọlọ́run ti tó ká sì kún fàdúrà. àwọn tọ́lọ́run kó wọlé lọ́wọ́ yìí Ọlọ́run kí ó má jẹ́ kí wọ́n rí aburú látọ̀dọ̀ tiwa, káwa náà ó má sì rí aburú látọ̀dọ̀ tiwọn. ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ó ní pé àwọn tí Ọlọ́run kó wọlé lọ́wọ́ yìí afẹ́kẹ́yìn náà ó ṣiṣẹ́ ìbẹ̀rù Ọlọ́run, ẹ ṣe iṣẹ́ ládàlátara tiwa, ẹ jẹ́ ká rí àríkọ́ṣe dáadáa látọ̀dọ̀ yín. nítorí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní inna Allaha la yarham min ibadihi illa rahama. òjíṣẹ́ ńlá Muhammad ìkí àtọ́lá Ọlọ́run ọba kó máa bá a, ó ní Ọlọ́run ọba ò ní kẹ́ ẹrú kan, kò ní ṣe ìdẹ̀ra fún ẹrú rẹ̀ kan, bẹ́ẹ̀ ni kò ní dùn ẹrú rẹ̀ kan nínú, kò ní pé kí ayé ẹrú rẹ̀ kan ó dáa kí àkíyàmá rẹ̀ ó rọrùn illa rahama, àfi kó náà ó jẹ́ni tí máa wá dẹ̀ra fún ọmọnìkejì rẹ̀. nípa báyìí afẹ́kẹ́ wá dẹ̀ra fún wa, dẹ̀ra wa ni ẹ jà fún. àdéhùn tẹ́yìn náà bá ṣe fún wa ẹ mú ṣẹ, ẹ sì ṣiṣẹ́ yín. lẹ́yìn náà ẹ fi bẹ̀rù Ọlọ́run ṣe, ẹ má sì dákẹ́ àdúrà, torí pé gbogbo onílàákà yìí lọ́mọ̀ pé lórílẹ̀‐èdè yìí lónìí agbára ọ̀ràn ìbọn ni àbíbílálà ni kò yanjú ní ti ń bẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí lónìí. àfi bá a bá ti ń lo ọgbẹ́ náà tá ń lo làákà yìí ká sì máa fàdúrà tí kọ́lọ́hún lè pẹ̀lú wa, nítorí pé kò sí agbára lọ́wọ́ ẹnìkan bí kì í bá a ṣe lọ́dọ̀ Ọlọ́run. gbogbo kò tá a rí agbẹ́fẹ́ nìkan kò sí àwọn ẹni àti gbé fáwọn àràn kan rí tẹ́lẹ̀. bàbá wo orílẹ̀-èdè yìí láàrin ọdún mẹ́rìnlélógún tá a ti láàgbó lọ́wọ́ àwọn òyìnbó, ìjọba ẹlẹ́ẹ̀kejì la wà ń bẹ̀ yìí. àyìmáṣe wa kọ́ àkọọ́lẹ̀ Ọlọ́run, àbí ẹnìkan ò ní ṣàdúrà pé bí wọn bá fòun joyè kásìkò tòun wọn má da kò wọn da náà lẹ́dá ó ṣe kú kí Ọlọ́run ó yọ̀ǹda. nípa báyìí Ọlọ́run ọba wa ọba ọ̀gá àgbà òun ló tó bá yín sọ̀rọ̀, òun náà ló wá fẹ́ bá yín sọ̀rọ̀ yìí. èmi ò tó bá yín sọ̀rọ̀ bí kì í ṣe pé bí wọ́n bá tiẹ̀ sọ̀rọ̀ bí ọmọ orílẹ̀-èdè, mo lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè kan náà láti fi tọ́ orílẹ̀-èdè wa. ṣùgbọ́n èyí ọ̀rọ̀ Ọlọ́run ni, ìkìlọ̀ wà ń bẹ, ìbáwí wà ń bẹ, òfin rẹ̀ ń bẹ tá a gbọ́dọ̀ tẹ̀lé, torí pé òun lójú wa lọ. bó ti wulẹ̀ kága tó láyé á padà wá wọnú sàárè sùn níbi tójú ó ti ti ẹ̀dá pinnu. gbogbo gúlégúlé ẹ̀dá tó lè pé ọmọ wọ sàárè sùn ò sí. àbí nípa báyìí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ànábì wa Muhammad nínú Al-Qur'ani báyìí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna aradna al-amanata ala as-samawati wal-ard wal-jibali فأبين أن
وأشفقنا منها وأمل الإنسان إنه كان سلوما جهولا. ọ̀rọ̀ sọlá ibùmí. bisimilahi rahman rahim. وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم. صدق الله العظيم. ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé òun ló tó bá yín sọ̀rọ̀. ẹ má lérò pé mi ni mò ń sọ bí kì í bá ṣagbára ọlọ́run. èmi ò tọrọ ọba yín sọ. torí wọn lágbára bẹ́ẹ̀ ni wọn láṣẹ ń níbọn ń ní bílálà gbogbo ẹlẹ́yìn sì mí. àní iṣẹ́ yìí tá a gbélé yín lọ́wọ́ ní àyájọ́ ọjọ́ òní lórílẹ̀‐èdè yìí lónìí. ẹ̀yin tá a yàn án bẹ̀ ẹ̀yin tọ́lọ́run ọba gbé fún wa tó ní kẹ́ ẹ gbà wálẹ̀ lọ́wọ́ ọ̀yà. kò sí nǹkan tá a rí ṣe fún yín ju pọ́lọ́hún ní fi ẹ̀jẹ̀ yín náà ṣùgbọ́n ọlọ́run ọba ń kìlọ̀ fún yín. ọlọ́run ní àwọn ọlọ́run ọba aradna al-amanata ala as-samawati wal-ardi. ọlọ́run ọba ọ̀gá àgbà ní ìpìlẹ̀ ọjọ́ rí tẹ́lẹ̀. àmánà nǹkan tí a ń pè lẹ́rù ẹlẹ́rù ìfi nǹkan sọ́ni gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí ṣe jẹ́ lọ́wọ́ yín lónìí pé ń ta fún yín sọ́ni ẹrù ẹlẹ́rù. ọlọ́run ní àkọ́kọ́ nípìlẹ̀ ọjọ́ rí tẹ́lẹ̀ nígbà tí òun dá àmánà tí òun dá ìfi nǹkan pamọ́ sí ni lọ́dọ̀ ìsọ nǹkan fún ni. ọlọ́run ọba òun gbé e kalẹ̀ ìṣòótọ́ òun gbé e kalẹ̀ gbígbé tó ń gbé kalẹ̀ ní àkọ́kọ́ ọjọ́ òun fi lọ sánmà. òun sọ fún sánmà pé ìwọ sánmà ò ní lè sọ́kìn ní ibi sánmà lòun ò tó bẹ́ẹ̀. ọlọ́run lòun fi lọ ilẹ̀ lòun ò tó bẹ́ẹ̀. ọlọ́run pé àwọn òkè jọ ó gbé fún wọn àmánà ní o yóò lè sọ bí àwọn òkè yẹrí ọba wọn lẹ́rù wọn làwọn ò ní lè sọ láìra. ntí wọn làwọn ò ní lè sọ ń jọ náà nǹkan tí sánmà yẹrí fún tókè yẹrí fún nǹkan tí ilẹ̀ yẹrí fún lẹ́yìn ìgbà náà wa amala al-insanu anabi Ádámù bàbá la wa ọtẹrí ọgbẹrù ọ̀hún ẹrù tọgbà ń jọ náà ńlọdọ̀ hàn sí wa lọ́rùn. ẹrù ọ̀hún nìyí ńlọ tí ń dìran méje tó gbé ẹrù náà abẹ́lẹ́ ńkọ́lọ́hún ó fi mọ bẹ́ẹ̀. ìrìn ẹlẹ́ẹ̀keje tí ó gbé ẹrù ọ̀hún nìyí àwọn tí wọ́n gbé látẹ̀yìnwá tẹ́lẹ̀ àwọn náà ọ̀pá àwọn ò gbé wọn ọ̀pá àwọn ò ní máa gbé ọlọ́run ni ò pé wọ́n máa gbé. lẹ́yìn náà ọlọ́run ní ànábì Ádámù òun ló tẹ́rí gba ẹrù ọ̀hún náà ẹrù tó tẹ́rí gbà ń dọ́nà ọlọ́run ní innahu kana saluman jahula. ànábì Ádámù ọ̀sà àyìmọ̀ rẹ̀ lójú ó gbé ọ̀sàbòsí lórí àyìmọ̀ torí ńgbà tí ọmọ ọ yẹ kó béèrè lọ́wọ́ ọlọ́run pé bó o lẹ́rù ọ̀hún ṣe jẹ́ kọ́lọ́hún ó ṣàlàyé ẹrù náà fún ṣùgbọ́n ṣàyìmọ̀ ọ̀sàbòsí lórí ipò gbẹrù ọ̀hún ẹrù tó gbà ńjọ́ náà lọ́dọ̀ rẹ̀ sí wa lọ́rùn ẹrù ọ̀hún lẹ́yìn náà gbé ńlá wọn àtàná gbé la níwọ̀n ọ̀mọ́ gbé wọ́n gbé sọ́ọ́lẹ̀ bẹ́ẹ̀ gbá lọ́wọ́ wọ́n fẹ́ wọ́n kọ̀ wọn ò tó kínní yìí gbé wọ́n padà gbé lẹ̀ náà ni ẹrù orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣẹrù téèyàn gbé tí ò ní máa bẹ lọ́hùn. nítorí pé nǹkan tí a ń pè ní àmánà ẹrù ẹlẹ́rù ni ẹrù ẹlẹ́rù ni ẹrù dúdú ẹrù pupa ẹrù ẹni tọ́gbọ́n ẹrù ẹni tí ọ̀gbọ́n ẹrù ẹni tó ní làákàyè ẹrù ẹni tí ò ní làákàyè ẹrù aláṣẹ ẹrù ẹni tí ò láṣẹ ẹrù tálíkà ẹrù olówó. gbogbo àwọn
nǹkan wọ̀nyí sẹ́yìn náà ni ẹrù tọ́lọ̀ wọn bá ń pè ní àmánà lórílẹ̀‐èdè yìí jẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹni tá a bá pa gbé fún. nípa báyìí ọlọ́run ọba wa ń sọ fún ànábì wa Muhammad pé lóòótọ́ ànábì ádámà ó ti wá ṣàbòsí ó ti gbẹrù ọ̀hún ó ti fa ìmọ̀ kan gbẹrù ọ̀hún. ọlọ́run wa ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin tọ́lọ̀ wọn bá kó wa lé lọ́wọ́ lónìí. ọlọ́run ọba ja'alakum khala'ifal ardi ọlọ́run láwa náà la fi yín sàrólé lónìí àwa la gbé yín sórí ilẹ̀ yìí lónìí àwa la fi yín bẹ̀ mí máa ṣe yín kọ́ àwọn àtàná wọ́n lówó wọ́n gbọ́n wọ́n lágbára agbára àbọn ni wọn ò ní ìbọn nìkan ni wọ́n rí ni wọ́n họ ìbọn nìkan ló dẹ́rù bà wọ́n wọ́n ń ra àyàn pa nínú ìjọba àwọn àtàná. ṣùgbọ́n agbára yìí ọlọ́run ọba ní ọlọ́run ọba òun lòún fẹ̀yìn tẹ wà ń bẹ̀ yìí síbẹ̀ lónìí ìfìyín síbẹ̀ yìí warafa ba'dakum fawqa ba'din darajatin. ṣùgbọ́n ẹ má gbàgbé a fún àwọn ẹnìkan ní ọlá ipò agbára lórí àwọn ẹnìkan. àwọn àtàná owó nìkan ni wọ́n ní wọ́n sì gbọ́ngbọ́n jìbìtì wọ́n mú lè jà. ṣùgbọ́n ọlọ́run ọba tó ní ọlọ́run ọba warafa ba'dakum fawqa ba'din darajati ọlọ́run ọba wá fi agbára tiyín ká wọn. ẹ̀yin dàbí olóńgìní àwọn dàbí eku ìwọlé tẹ́ wọlé gbogbo wọn fọ́nká gbogbo ọmọ wọn dé ó dòfo lẹ́sẹ̀kẹsẹ̀. nípa báyìí eléyìí tá a gbélé yín lọ́wọ́ ìyàgbára àṣẹ tá a gbélé yín lọ́wọ́ agbára tá a fi lé yín lọ́wọ́ tí ọ̀sẹ́ nìkan tó fọwọ́ padà yín lójú ọlọ́run ọba ọmọ nǹkan rẹ̀ ṣe aṣòro gbẹ̀ǹjà lọ́lọ́run ọlọ́run léyìí tá a gbélé yín lọ́wọ́ liyabluwakum fima atakum ọlọ́run ládánwò la fi ṣe fún yín o ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àdánwò ni ẹ kíyèsí bẹ́ẹ̀ bá ti já wọn jẹ díẹ̀ ẹ fàtẹ́gùn sí ẹ má jì ó gbóná pọ̀ ẹ má sì jì ó dẹ̀. gbogbo ẹni ọba jẹ́ alówó ẹ bá ní gbowó wa káró ń jẹun káyó àní bébí bá kú ònú ṣẹ wa a mà pé òsì ṣẹ́ mọ́ ni. nípa báyìí ọlọ́run ọba inú agbára òun ọlọ́run ọba ṣẹ́ èyí táwa náà ta aláàṣẹ fún yìí liyabluwakum fima atakum. àní tẹ́kálẹ̀ àfi dá yín wò ní àdánwò láàyè tá a gbé yín sí. nítorí pé orílẹ̀-èdè yìí ẹrù kan tó gba ẹlẹgẹ́ ni ẹrù tẹ́ máa gbé lọ́wọ́ tínú yín ó máa dùn ẹrù tẹ́ máa gbé lọ́wọ́ tí gbogbo àgbáyé ó máa pẹ́ gbé dáadáa tó yẹ pé àwọn tẹ̀ ń bá wọn gbẹrù wọn alẹ́ ẹ̀ṣẹ́ dáadáa náà ló fi ní ìdí kásádùá àfi kásádùá ọba tó gbẹ̀yìn síbẹ̀ kó fún àwọn ọmọ orílẹ̀-èdè ń sùúrù ìbánigbé dáadáa kó lè ṣẹlẹ̀ láàrin ara wa. nípa báyìí ọlọ́run ọba ní agbára òun ọlọ́run ọba tóun fi ṣe bẹ́ẹ̀ kí lòun fi sọ pé liyabluwakum fima atakum àdánwò la fi ṣe fún yín ẹ̀yà àmàlàdánwò nítorí pé mi ọlọ́run ọba inna rabbaka sari'ul iqabi ọlọ́run lémi ọlọ́run ọba ẹni tí yára jẹ lẹ́sẹ̀ ń yà ni mí àwọn àtàná wẹ́rẹ́ tí wọ́n lùgbẹ́ mi ọlọ́run ọba mo mú wọn kúrò mbẹ́. lẹ́yìn náà ọlọ́run lémi ọlọ́run ọba innahu laghafurur rahim ọlọ́run lóhun ọlọ́run ọba òun ṣe ọba aláforíjìn lòun olùkẹ́ni lòun. nípa báyìí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá kẹ́ wa tẹ́ ẹ bá gẹ̀ wá tẹ́ ẹ ṣàánú wa ọlọ́run ṣàánú ẹ̀yin náà ẹ dákun ẹ ṣàánú wa ẹ gbà wá lẹ̀ lọ́wọ́ ìyà yìí alágbára àlété ọ̀pọ̀lọpọ̀ aburú ni wọ́n ti ṣe pẹ̀lú wa ní ọjọ́ àná òfin tí tẹ́ ẹ bá ṣe lónìí ni ó máa ṣiṣẹ́ lọ́jọ́ àná òfin kankan ò ṣiṣẹ́ alófin ṣùgbọ́n kò ṣiṣẹ́ torí bẹ́gbẹ́ ọlọ́wọ́ bọ́ bá pàṣẹ òfin ẹgbẹ́ ẹlẹ́sìn àdánù bẹ́gbẹ́ olórí bá pàṣẹ ẹgbẹ́ oníkun àdánù bá a ti ṣe ń ṣe ni wọ́n fẹ̀mí àwọn ẹ̀dá ṣòfò lórí pé wọ́n máa pé ẹpẹ́ ń ṣe tiwa
bàbá irú àwọn tó o ṣe tàwọn tí wọ́n lánàá náà dà lónìí mo sọ bẹ́ẹ̀ fún ọ pé àníṣe ayé tá a wà ń bẹ̀ kì í ṣayé tá a jókòó tì kì í ṣayé tẹ́nìkan sọ pé bẹ́ẹ̀ lòun wọ́n máa gbé lọ láéláé ẹnìkan ò sì gbọ́n tán láyé àwọn tó o tẹ̀lé lánàá náà nìyí àwọn tó o tẹ̀lé lánàá ojú tì ọ́ lónìí àbí ò tì ọ́ ẹlòmíì ń bi ọgọdì ọ̀pá bàbá ẹ̀ nítorí èèyàn ọ̀pá ìyá rẹ̀ nítorí èèyàn gbogbo àwọn àbúrò rẹ̀ ọ̀tá ni wọ́n ń ṣe lórí pé kò sí nínú ẹgbẹ́ bàbá tí nínú ẹgbẹ́ bàbá tó ń wà àwa bẹ̀ lọ́hùn ẹ̀yin tẹ́ kó wa sọ́wọ́ lónìí àfi títóbi rẹ̀ bẹ́ẹ̀ àfi pọ́hùn lọ́ dá wa òun náà ni ó sì máa wà pẹ̀lú wa láéláé àfi bẹ́ẹ̀ ọlọ́run kọ́kọ́ yín máa ṣe gbogbo ètò tẹ́ fi torílẹ̀-èdè tí ó fi rọrùn ọlọ́run ó tọ́ yín sọ́nà abẹ́ bẹ́ẹ̀ bá ti ń ṣiṣẹ́ náà lọ bẹ́ẹ̀ bá ń pàṣẹ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ń lo agbára lọ́wọ́ ẹ máa ṣàdúà ẹ má gbàgbé ìdìnnà siratal mustaqima ìdìnnà siratal mustaqima ẹ má gbàgbé pé ẹ máa tọrọ ìtọ́sọ́nà dáadáa níwájú ọlọ́run ọba òsì ní padà lẹ́yìn yín nípa báyìí pẹ̀lú àdúrà gbogbo ọmọ orílẹ̀-èdè yìí àmọ̀pọ̀lọ́hún ò ní padà lẹ́yìn yín abarikọ́lá bisimilahi rahman rahim bisimilahi rahman rahim bisimilahi rahman rahim ilafi quraishin ilafihim عيلة الزتاع والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين